ẹ jẹ́ kí n tún mọ kí n káàbọ̀ sí Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa, ìgbádùn ẹ̀yin olólùfẹ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko. Mo kí n nílé yìí, mo kí n lẹ́ẹ̀dẹ̀ yìí níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Ìwé tá ń kà lọ́wọ́ òun náà ní Kárìn Kápọ̀ látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Ògédìjí. Ṣé ẹ gbàgbé mo ní Kárìn Kápọ̀ ní apá kẹta Àjàlólẹ́rù àgbàlagbà kan. Àjàlólẹ́rù làkọ́kọ́, àgbàlagbà kan nìkejì. Kárìn Kápọ̀ òun náà ni bàbá fífi ọba lé. Àkọlé tí ń bẹ lórí kẹta ọ̀hún tá a ti tẹ̀ síwájú òun náà ni wọ́n pè ní ọ̀rẹ́ méjì. Ọ̀rẹ́ méjì, ẹ tún fìdílé nǹkan tàbí kẹ wá nǹkan fìdílé ká tún jọ gbádùn ara wa dáadáa. Ọ̀rẹ́ méjì, ẹ̀ta hóró níye èrò tó ń jẹun ní gbàngàn ilé ìròyìn lọ́sàn-án yìí. Nítorí náà ó rọrùn fún Jọládé àti Láídé láti rí tábìlì kan tó wà ní kọ̀rọ̀lù. Ọ̀kọ̀ọ̀kan lèrò ń wọlé sí i. Ìní tere èjì tere, kálukú ń yan àyè tó wù ú, ilé oúnjẹ ń kún. Láídé, ṣé bí wọ́n lo dámọ̀ràn pé ká wá jẹun níhìn? Ìwọ tó pé àsè ló tún wá ń fajú rò yìí o. Bí ẹni pé tipátipá ni wọ́n fi fà ọ́ wá síbí, kí ló dé? Oúnjẹ tó pè fúnra rẹ ló tí ì fẹnu kàn yìí o. Bẹ́ẹ̀ ìwọ ló dẹ̀ sanwó rẹ̀. Túra káàwé mọ́wọ́ kò lẹ́rán, Ọlọ́run ló là kó jọ. Apèrò mọ́ lọ́tí, agbọ́tí kalẹ̀ mọ́ pèrò. Ìwọ ni ká fi ọ́ wé, ó gbọ́tí kalẹ̀ ò mú. Láídé mẹ́kanlẹ̀ ó ní àwò Jọládé, ò ní bínú ni. Ẹnìkan ni mo á pàdé, mo sì fẹ́ kó sojú rẹ̀. N ò mọ̀ pé yóò pẹ́ tó báyìí kó tó dé. Àfi bá a ti jókòó tí ò dé mọ́ yìí o. Ọkùnrin, mo rò bẹ́ẹ̀. O rò bẹ́ẹ̀ ni ọmọ. Wọ́n ní kí n wá pàdé rẹ̀ ni, n ò mẹ́ni tó ń bọ̀. Láídé, ìwọ láyé rẹ̀ ta ló fẹ́ fún lóko dídìro? Mo wá dàbí bèbí kọ́. Ọ̀rọ̀ ọkùnrin ló kálé gbá. Kí ló ṣèwọ àti Túndé? Kò sí. A wà dáadáa rin pẹ̀lú. Ilé rẹ̀ ni mo sùn mọ́jú òní kí n tó máa jí lọ sílé tèmi. Kì í ṣe pé n ò máa bẹ̀rù rẹ̀ díẹ̀díẹ̀. Ó dàbí ẹni pé ó ń fura kan sí mi, kò sì yé mi. Ó ń sára. Ṣùgbọ́n nígbà tí ò ti wé nǹkan kan, bóyá mò ń mèfò lásán ni. Láídé, obìnrin sọ̀wànù, ó lóun ò mórí ọkọ wáyé. Ara rẹ̀ náà nìyí, ojú kan làdá ní. Mo bá ti lójú méjì ó ti di dà, ó ti kú ládàá. Fojú rẹ̀ sọ́nà kan ṣoṣo. Bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí. N ó máa ṣàlàyé fún ẹ bó bá yá. Ọkùnrin kan wọlé, ń fojú wá gbogbo ilé ńgbà tó ṣe, ó ń bọ̀ tààrà lọ́dọ̀ wọn. Ó dé, ó sì kẹta wọn. Ó jókòó yí tábìlì po, ó ní, pẹ̀lẹ́ o ọmọge. Láídé wò ó níwọ̀ àbùkù, ọmọ lójú, ó pò sí sàràsà. Ó sì ti ọwọ́ bọ àpò ọmọwọ́ rẹ̀. Ó mú àpò ìwé ńlá kan jáde, àpò wú bèbè. Ọ̀nà sí ọkùnrin náà. Ọkùnrin náà gbà, ó dìde, ó sì jáde lọ láì tún fọ̀ mọ́. Kí ni gbogbo eléyìí, Láídé? Irú idán wo ló pa hàn mí yìí? Dákun, Jọládé, ẹni tí mo wá pàdé òun nìyẹn. Má bínú sí mi jọ̀ọ́. Ó bú sẹ́kún lẹ́ẹ̀kan náà. Àwọn wà ẹ̀kọ́ ọmọ jẹ́jẹ́. Ó gbórí lé tábìlì, èjìká rẹ̀ ń gbọ̀n rìrì. Jọládé ò wulẹ̀ béèrè kankan lọ́wọ́ rẹ̀ mọ́. Ó jẹ́ kó sunkún ọ̀hún débi tó wù ú. Èrò pọ̀ tó nǹkan mọ́ ní gbọ̀ngàn yìí. Bóyá sì ni ẹnìkẹta rí ohun tó ń ṣẹlẹ̀. Ta ti ẹrin tiẹ̀ wù tó lẹ́rù tí yóò máa wá tẹlòmíràn kan. Ta ni yóò ru tiẹ̀ lórí tí yóò tún máa fa tẹlòmíràn lọ́wọ́? Láídé fúnra rẹ̀ ló dákẹ́ ẹkún. Ẹnikẹ́ni ọ̀bẹ́. Ó ṣí àpamọ́wọ́ rẹ̀, ó mú dígí kékeré kan jáde. Ó bẹ̀rẹ̀ sí tún ojú ṣe. Ó mú agolo àtíkè, ó kà àtíkè fẹ́rẹ́fẹ́. Ó sì mú ìgò lọ́fíńdà, ó fín díẹ̀ sára. Ńgbà tó rira tó tẹ́ra rẹ̀ lọ́rùn, ó kó gbogbo èròjà oge padà sínú àpamọ́wọ́. Ó ṣe, Jọládé, ó yẹ ká máa lọ síbo? Àbó jẹun sí i. Òkúkú jẹ yòókù mọ́ tẹ́lẹ̀. A ò lọ síbi kankan o, Láídé. Nǹkan tó ń já ọjẹ lábẹ́lẹ̀ mo gbọ́dọ̀ mọ̀. Ó ń fètìjú dé nǹkan burúkú mọ́ra. Bíbẹ̀rù sí ni kí la pera wa ní ọ̀rẹ́ sí? Ọ̀rẹ́ àfẹnuṣe ni bí? Ọ̀rẹ́ dábẹ́ yan kọ́. Ìka tó bá ń dunni a kì í fi pamọ́ sábẹ́ aṣọ.
ọ̀rẹ́ kítíkítí iye kan kàtàkàtà. Lọ́jọ́ tí ọ̀rẹ́ kítíkítí bá kú, iye kan kàtàkàtà ni yóò gbé sìn. Ṣùgbọ́n kí ọ̀rẹ́ kítíkítí ó tó kú, òun àti ọ̀rẹ́ minú ni yóò jọ mọ̀ díẹ̀ ta. Gbégbé la sì gbé ni mọ́ ni, ó níye kan fúnra ẹni làáyàn rẹ̀ Láìdé Ṣeun. Ó wò rere lọ sàkún, ó wá ní Jọládé má bínú. Mo mọ̀ pé ó gbẹ́ kí n tó sọ fún ọ, ṣùgbọ́n bọ́rọ̀ ti rí ló fà á. Ọ̀rẹ́ ní ibo ọ̀rẹ́ láṣìírí, ohun tí mo bá sọ fún ọ, mo mọ̀ pé n ò sọ̀rọ̀ ságbọ̀n. Àgbàwo kan dé, ó bẹ̀rẹ̀ bí wọ́n bá tún fẹ́ nǹkan kan sí i lórí tábìlì wọn. Láìdé ní ó tó, ó sì sanwó. Ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ Jọládé, ọ̀rọ̀ Ìyábọ̀ ló fà á. Tí màá fẹ́ tún dé nígbà tí mo gbé Ìyábọ̀, a ò tiẹ̀ tí ì mọ́ra wa. Gbà tá a sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́, n ò jẹ́wọ́ fún pé mo ti bímọ rí. Ọmọge ló pè mí, a tilẹ̀ máa pè mí ní wúńdíá. Ṣàdédé lẹ́nìkan pè mí lórí ẹ̀lú tó sọ pé òun ó tú àṣírí mi fún Túndé. Mo bẹ́ẹ̀ ó lóun ò gbẹ́bẹ̀. Ìgbà tó pẹ́ tí mo ti ń bẹ̀ ó ní kò burú, ṣùgbọ́n kí n jẹ́ kó máa bá mi ṣe. Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo ayé ni yóò mọ ìtàn bí mo ṣe bímọ ọ̀hún. Jọládé mi ló ní sótán. Kí ló kan òun? Gbogbo orí rédíò lọ́kọ́ lọ ṣèkéde ẹ. Ojú òríró ẹ̀ rí ni, àbí tí ò gbọ́rọ̀ ẹ̀ rí. Kí wàá ní nǹkan bàbàrà ń bẹ̀? Láìdé dákẹ́ lọ kánrin kó tó fèsì. Kí tó dé náà ò tún gbági àbí? Ẹ fẹ́ra yín dénú ni, ẹ ń tanra yín jẹ ni. Túndé nífẹ̀ẹ́ mi dáadáa o, kò sí níbí o, orí ẹ wà níbí o. Ó kàn jẹ́ pé ó ti sọ ó tó ìgbà pé òun ò lè fẹ́ adẹ́bù lóbìnrin. A tilẹ̀ máa sọ pé òpònú lọkùnrin tó bá jí lóòrọ̀ kùtùkùtù tó gbé àgbébọ̀ sílé. Ńgbà tí àwọn àṣẹ́sìn kún ìgboro, ó ní èló là ń múrúnkún wúńdíá tádélébò mọ́ra rìn wọ́ọ̀dì yìí. Kí n wá ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ báyìí, bí ẹni tó gbéra rẹ̀ lẹ́sẹ̀ ni. Mo bá jẹ́wọ́ láì tí ì lóyún, bó bá gbági, èmi ni mo lé e lọ. Ọjọ́ ló sì ń lọ lórí olúwa rẹ̀ yìí. Mò ń kúrò ní mọ̀jẹ̀sín, oyún sì kọ̀, ó lóun ò wá. Ó tilẹ̀ sì wá pọ́n mi lé. Ń bá jẹ́ mi fúnra mi ni mo sọ fún un. Ju pé kí ẹlòmíràn ó tún yé sí i. Kan tó bá mi tẹ̀ ẹ́ lẹ́sẹ̀, à ń sì jẹ́wọ́. Láìdé, ká sòótọ́ kí àdàbá fò. Ìfòkúfò lẹ́yẹ fohùn. Ilé ẹ̀kọ́ girama ni mo wà nígbà tí mo gbé Ìyábọ̀. Mo wà ní ìwé 4. Mo gbélé ọdún kan kí n tó tẹ̀ síwájú sí ìwé 5 àti 6. Níbo wá ló gbé Ìyábọ̀ sí? Màmá mi, àfi kọ́ lọ́n jẹ́ kí n lè sanjọ́ fún wọn o. Wọ́n bò mí láṣìírí ọ̀rọ̀ náà nígbà náà. Ọ̀dọ̀ àbúrò wọn kan ni wọ́n ní kí n máa lọ gbé ní Ayétẹ̀. Ṣàṣà èèyàn ló mọ̀ pé mo lóyún, débi pé wọ́n lè mọ̀ pé mo bímọ. Àwọn aládùúgbò wa gan mọ̀. Màmá mi ṣeun gan. Àwọn ló ti ń bá mi tọ́jú rẹ̀ látọjọ́ náà. Bí Túndé bá rí, àbúrò mi ló ń pè é. Màmá mi ó jẹun ọmọ o, lágbára Ọlọ́run. Iṣu ọmọ àjìnà fún wọn jẹ, abiyamọ tòótọ́. Ó mà ṣeun o. Mo jáde iléèwé, mo ríṣẹ́. Mò ń bá kádàrá mi kiri. Mo pàdé Bóyèdé, a bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa. A ti dájọ́ ìgbéyàwó sọ́nà kó tó gbọ́ pé mi ni mo bí Ìyábọ̀. Ó ti ń rò pé àbúrò mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. A tilẹ̀ máa pè mí ní àǹtí Ìyábọ̀ nígbà mìíràn. Èmi fúnra mi ni mo sọ fún o. Lọ́jọ́ kan tí ara rí mi, tí inú mi dùn, tí ẹnu mi ò máa là. Kò fàbínú yọ lẹ́sẹ̀kẹsẹ̀ o, ṣùgbọ́n díẹ̀díẹ̀ ó di ká máa fi mú kíra wa. Ibẹ̀ ṣáà lọ̀rọ̀ wa parí sí. Mà ṣe o, ṣùgbọ́n o, ìfẹ́ ọ̀hún ò jinlẹ̀ tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o. Ní Jọládé fi dá sọ̀rọ̀. Láìdé tó ń tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lọ. Ẹ̀yìn tí Bóyèdé bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ni mo rí Àkànjí. Ọmọ jayéjayé fúnra ẹ̀. À ń bá ìfẹ́ wa bọ̀, kò tẹ̀ kò wọ́. Àfọjọ́ kan tó bi mí pé ń gbọ́. Ṣé lóòótọ́ ni pé Ìyábọ̀ kìí ṣe àbúrò mi, pé ọmọ mi ni? Mo ní bẹ́ẹ̀ ni. Nítorí mo mọ̀ wípé okùn ẹ̀rọ òye kìí pẹ́ já. Gbérọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan lóòótọ́ ó bá lọ́nà. Gbígbọ́ tí Àkànjí gbọ́ ti Ìyábọ̀ yìí, ihò ló họ tó síyán tí ò dúró gbọ́bẹ̀ ó ga. Lásán ni Jọládé wí. Bí mo ti ń bá ọ̀rọ̀ mi bọ̀ nìyí o. Mo fi adé lóye, mo fẹ́ ìgbàlájọ bí, mo ń forí sánpọ́n lọ́dọ̀ gbogbo wọn ni o. Kò sì sí nǹkan mìíràn tó fà ju ọ̀rọ̀ Ìyábọ̀ lọ. Àánú rẹ̀ sí Jọládé, omi fẹ́ lè máa bọ́ lójú rẹ̀. Mo ti ń bá ọ̀rọ̀ mi bọ̀ rí,
tí mo fi pàdé Túndé. Túndé ò tilẹ̀ wí nǹkan kan rí nípa Ìyábọ̀, òwò bẹ̀ rárá ni ká wí. àfi ti pé ó ní àyanrán nìkan ni òun lè fẹ́ sílé. ọwọ́ ti wá wọ́wọ́ dáadáa, ẹsẹ̀ ti wẹsẹ̀, àti jiyàn kan gbá. oyún lọ́kọ̀ tí ò wá, a ò sì lè fagbára lóyún. bó bá wá ṣe pé oyún ti dé ni ọ́wù, ńgbà tí a ò bá lẹ́sẹ̀ ara wa lọ́nà mìíràn, n ó máa rí nǹkan bẹ́ẹ̀. bá ò torí iṣu jẹpo, a ó máa torí epo jẹ́sù. mo mọ̀ pé Túndé ń wọ́ ọmọ, kò ní ti torí Ìyábọ̀ bá mi pín gàárì. ó lè bínú ṣúẹ́ṣúẹ́ bóyá, ṣùgbọ́n kò ní pẹ́ ju àwa sílẹ̀. ìfẹ́ gidi la sì ní síra wa. Jọládé ní Gbọ́miláìdé, ó dàbí ẹni pé ó ṣòro ni o. kò ṣòro pàápàá, ẹ̀tàn ló mọ̀ tán oní ẹ̀lú ọ̀hún. sọ pé ó gba tirẹ̀, sọ pé ó fara sílẹ̀ fún un, ṣùgbọ́n kó fún ọ lákòókò díẹ̀. bó ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn, bó ṣe lórí ọ̀rọ̀ ìlera, màmá gba oníyangé kankan láàyè kó bá tiẹ̀ jẹ́ o. epo lóru sórí, ká wá fàdúrà tí, ká sì ṣáájò títí Ọlọ́run ó fi dá ọ lóhùn. wò ó bí ẹni pé ó wà níbẹ̀. bẹ́ẹ̀ gan ni mo ń ṣe. mo ní inú àwẹ̀ oṣù kan ni mo wà, kó fún mi ní ọ̀sẹ̀ 4. lẹ́yìn náà ká wá máa mú fàájì kẹlẹ́lẹ́, ó ní òbúrò, ṣùgbọ́n kí n fóun ní ẹgbẹ̀rún náírà lọ́nà 200 náà ká fi fìdí àdéhùn múlẹ̀. òun ló sọ pé kí n wá sílé oúnjẹ yìí láàárọ̀ òní láago 10. ó lóun ò rẹ nìkan sí mi. onítọ̀hún ó sọ pé pẹ̀lẹ́ o ọmọge, kí n kówó ọ̀hún fún un. a ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀ ó tó oṣù 2 tí mo ti ń dọ́gbọ́n tì í síwájú títí di ìjẹta tá a wá fòté lé bẹ́ẹ̀. ó ní bí mo bá kùnà, òun ó ṣòfófó ọmọ àbípamọ́ mi fún Túndé. ẹ̀yin mọ̀ níkà o, ó sì fẹ́ sanwó ni, àbí mo ti san. òun ló jẹ́ kí n fi ẹ̀lú pé ọ́ láàárọ̀ yìí pé ká pàdé nìyín láago 10. kọ́ ọ má jẹun àárọ̀ kó tó wá, wípé àsè rẹpẹtẹ ló wà nílẹ̀. ọba sì sinmi ń gbẹ́rẹ́ ìpàkọ́ tẹ́lẹ̀ kí n ti múra wá. n bá wò ó dáadáa lẹ́ẹ̀kan, nítorí ọ̀rọ̀ àmọ́ bẹ́yìn yọ lọ́jọ́ iwájú. ojú akúkú túnra rí bí ẹni tó tajà rẹ̀ lókòó tó ní ojú ọ̀fẹ́ ra ku o. bí bẹ́yìn yọ bíi ti báwo tún ni, àfi pé n ò tí ì sanwó ọ̀hún tán. Ìbàdàn lọ́mọ ọmọ láìpo, bó ti gbowó yìí ni yóò tún máa béèrè owó lọ́wọ́ rẹ̀ sí. ajédèjẹ kì í jẹyọ kan kó síwọ̀. ọmọdé ò sì lè mọ́ pààrà ibi tó ti rí ìgbín yẹn lánàá. ó tilẹ̀ lè máa gbowó kó tún máa sọ pé àfi bóun bá tún fẹ̀yìn rẹ̀ gbolẹ̀. Láìdé gbọ́n rí, bí mo bá wá lóyún, títa lóyún á jẹ́ oyún ẹ̀sìn, ọmọ àlè èmi kọ́ o. àgbàrá òjò sọ pé òun ò nílé wò, onílé ni ò ní gbà fún un. bó bá rí bẹ́ẹ̀ ní tòótọ́ tó tún sẹnu yànkan sí mi, ìyẹn dàtún gún nìyẹn, ọbẹ̀ sì dàtún sè. ó ti ṣe. Jọládé, nínú kí n fẹ̀ kan jẹ́wọ́ fún Túndé bó ti kọ́kọ́ wí ni kí n ṣe, tàbí kí n dágunlá oní ẹ̀lú kó ṣe tó bá wù ú. ó tilẹ̀ wá dùn mí pé mo ti san nínú owó ọ̀hún báyìí. ìdajì péré ni mo ti rí. mo kọ̀wé ṣèlérí ìyókù lọ́sẹ̀ kan sí ni. lọ́jọ́ 7 n ò sanwó kankan mọ́. Ọlọ́run ń gbọ́, n ò ní ṣènákún gbèsè. pọ̀n là á sẹ́fọ̀n, bí yóò sọyún kó sọyún, bí yóò ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀, bí yóò somi kó somi. àórí ẹ pé ó ẹsẹ̀ ń sọ̀rọ̀, jẹ́wọ́ kọ́ mọ bẹ̀bẹ̀. bónítọ̀ ń bá wá rò wípé òun ṣòfófó, pé òun tú àṣírí, yóò rí i pé àkàsọ̀ tó ń gbẹ́kẹ̀lé ó ti yẹ̀lẹ́ sí òun. Túndé kì í sọmọdé, bó bá gbọ́ ó lè kọ́kọ́ bínú. kò sẹ́ni tẹ́rù ọkàn tí ò ní bara jẹ́, ṣùgbọ́n bó bá ṣe pé òótọ́ ló nífẹ̀ẹ́ rẹ dénú o, yóò gbà kámú, yóò mọ́kàn. a ò lè bu ahá kan nínú àmù ká sọ pé adẹ́bù nìyókù. bó bá fò tó ń bọ́mọ wí, yóò sì fòsì fà á mọ́ra. ẹni afẹ́ kì í lábùkù kankan lára. kò sóhun tójú òrírì, ọjọ́ òrírò eléyìí rí, ẹ̀rù la fi ń dábọ̀ lọ́rọ̀. nígbà tí mo jẹ̀sẹ̀ mọ́ àpò Jọládé dún, Jọládé gbé orí nọ́mbà tó yọ 182019291975. ta lélẹ́yìí? hello, ta ló ń pè? hello, ṣé Jọládé nìyẹn? ẹjọ́ ta ló ń pè? nọ́mbà yìí ṣàjèjì díẹ̀, eégún mọ ni èèyàn mọ́ o.
èmi bí ẹnìkan jẹ́ dòdò rẹ ni o pàápàá nípa bó ti ń ṣeré nínú kásẹ̀tì ẹ̀rù jẹ̀jẹ̀ tí mo ẹsẹ̀ rà ẹ ṣé o ẹ kú ìfẹ́ ọlọ́run á fẹ́ràn ẹ̀yin náà o bẹ́ẹ̀ bá tún ra kásẹ̀tì mi mìíràn mo rò pé ẹ ó tún gbádùn rẹ̀ dáadáa ẹ jọ ẹ ti ṣe mọ nọ́mbà ìlú ẹ̀ lómi àfihàn sílẹ̀ náà Jọládé ká mọ́ fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ni pé kọ́ ọba èmi náà wá nǹkan ráńpẹ́ o kí mọ́ fi panú o àwa tá ò méré ṣe tá a sì ní láti máa bùkèlè àbí o awo onígbàwo onígbọ̀nwọ́ o báwo ò bá gbàwo onígbọ̀nwọ́ awo atẹ́ni o dákun má jẹ́ kí n tẹ́ o n ó tún pè ọ́ láìpẹ́ láti sọ bó ti ṣe fún mi lówó náà ẹ̀yin tẹ́ ń gbowó fídíò lọ́wọ́ gbogbo ayé ẹ̀kọ́ àjẹ ìbọ́nijẹ́ gbọ́ mi àwẹ̀ ń tọrọ bárà ni àbó ń ṣàwàdà bó o pè ní bárà o sì wí jìnnà o sì lè pè ní ìrànlọ́wọ́ fún àwa aláìní mo fẹ́ rówó dá ìyàwó mi lóko wo ni o Jọládé dákẹ́ lọ gbárí ṣùgbọ́n jẹ̀sẹ̀ wọn ò dákẹ́ má fọ̀rọ̀ falẹ̀ o wù mí púpọ̀ Jọládé o sì wúwo lọ́wọ́ mi kò wù mí kí ilé rẹ̀ ó jóná lóru o kó o jóná mọ́lé kò wù mí kí mọ́tò rẹ̀ ó jóná lórí ìrìn kó o dérú nínú ẹ̀ sọ wá rí àwọn tí ọwọ́ ń hún tí wọ́n máa ń yìnbọn pààyàn káàkiri kò wù mí kí ọta ìbọn wọn ó ṣèṣì bà ọ́ níparí àwọn tí èdègbò wọlé tí fi tipátipá bóbìnrin lò pọ̀ kò wù mí kí wọ́n jí ọ gbé lọ sí ibùba fún odidi oṣù kan o kí wọ́n tó dá ọ sílẹ̀ yẹsẹ̀ mú dákẹ́ Jọládé náà ò lè fọhùn Láìdé tẹjú mọ́ Jọládé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kó tó béèrè ta ló ń tọrọ bárà kò yé mi o n ò mọ̀ rí o owó ló sọ pé kí n fún òun mo ní ṣé ó ń ṣe bárà ni ó ní ó lè jẹ́ bẹ́ẹ̀ ó ní ó sì lè jẹ́ wípé òun kówó ìrànlọ́wọ́ jọ fún àwọn aláìní ni ó ní bí wọn ò bá fún òun lówó ilé lè jóná àwọn kan lè ta mí níbọn àwọn kan lè jí mi gbé lọ síbì kan kí wọ́n mọ bá mi lò lọ́kọ̀ọ̀kan fún odidi oṣù kan bó ti kà á sílẹ̀ nìyẹn o mo fura àwọn nìyẹn àwọn ẹni awé nìyẹn wọn ò ṣòro mọ́ wọ́n sì rí ìwọ mú báyìí ju tèmi lọ wọn ò rí lè ha pé àwọn ò tú ọ láṣìírí bóyá wọn tanná wálé títí wọn ò rí ẹbọ kankan ká mọ́nú ẹrù rẹ wọn wá ní kó o sàsanwó ìgbélú fún àwọn ká má sì rò pé ibẹ̀ lọ̀rọ̀ parí sí o wọn lè má ti yọrí ète tó wà nínú wọn o jẹ́ àfarabalẹ̀ dúró ó ṣáà gbọ́dọ̀ sọ iye owó tó san ibi tó ti san àti nígbà wo asáàmọ̀ wípé ó tó ń bọ̀ ṣe bí àwọn làádẹ sílẹ̀ dé ẹ̀rín àtàwàdà ni wọ́n bá wọlé oúnjẹ nígbà tí aago 10 fẹ́ lù ìbànújẹ́ ni wọ́n bá jáde ní aago 12 kọjá díẹ̀ oníkálukú kó sí mọ́tò tirẹ̀ ọgbọ̀nà ilé rẹ̀ lọ yóò fìgbà kankan ran kan irú àjálù tó bá kò sì mọ̀ pé Láìdé ti ń dé nǹkan mọ́ra láìké bò sí ọkọ̀ rí sílé rẹ̀ ní sásá nítòsí ọjọ́ ó délé ó sọ̀kalẹ̀ nínú mọ́tò ó tilẹ̀kùn mọ́tò ó ń wọlé lọ lẹ́nu ọ̀nà àbáwọlé ó ti kọ́kọ́rọ́ bọ ẹnu ilẹ̀kùn ó yí ó sì rí pọ́há ńgbà tó wò ó dáadáa ó rí pé pípadé lásán ni ilẹ̀kùn wà kì í ṣe pé ó tì kí ni ṣe ohun tó ń fi jáfara tó bẹ́ẹ̀ tó ń fi jáde lọ láì tilẹ̀kùn ṣé ìwà ń wara oúnjẹ ọ̀fẹ́ tó ń lọ jẹ lọ́dọ̀ Láìdé lọ́jẹ́ kó ń gbàgbé àìtilẹ̀kùn ká ṣọ́ra o àwọn ẹni bíi ọmọ níwọ̀n nílùú o àwọn alọ́kó ló ń kígbe àwọn àgbà lọ́wọ́ mẹ́rìí àyà rẹ̀ lágàrà kí ló dé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù a gbọ́ pé léyìí kì í ṣe lè bàbá òun ṣùgbọ́n owó oògùn ojú òun ló ń fi ra bó ti wù òun lòún lè ṣe níbẹ̀ nítorí ìfòrò ló ń fi dá ẹ̀kọ́ òun ilé òun ni bá a sì pé nílé bàbá òun kí ni yàtọ̀ ó wọlé ó sì sáré pàlẹ̀kùn dé ó fi kọ́kọ́rọ́ tì í sínú ó há díẹ̀ kó tó tì ó ń fi àmójútó ńlẹ̀kùn ìta ò gbọ́dọ̀ ní àléébù kankan nítorí àwọn ẹni bíi ta ló mọ̀ bóyá wọ́n tiẹ̀ ti ń lé òun bọ̀ ó tún fi kọ́kọ́rọ́ sí i ó sì tún tì fún ìdánilójú ejò kì í kágò kó tó wọlé ẹni yọ ọ́ ni bí aládùúrà tí ò láago bẹ́ẹ̀ ni yànmùyánmú náà kì í tọrọ lọ́wọ́ ẹni kó tó buni jẹ́ ó fi kọ́kọ́rọ́ sílẹ̀ lẹ́nu ilẹ̀kùn kí kọ́kọ́rọ́ mìíràn má lè wọ̀ láti ta
ó sọ àpamọ́wọ́ ọwọ́ rẹ̀ sórí ìjókòó ní yàrá ìgbàlejò ó sì wọ yàrá títí sùn lọ ó lọ bọ́ra sílẹ̀. balùwẹ̀ ìgbàlódé kan lọ sí yàrá ibùsùn. Jọládé wọ balùwẹ̀ yìí lọ. ó fi fìlà onírọ́bà borí. ó yí omi ẹ̀rọ lọ́wọ́ àrà sórí. omi wẹliwẹli ń rọ́ọ̀lì lórí. ó ń fi ọṣẹ olóòórùn dídùn wẹ̀. ó ń gbádùn ìwẹ̀ yìí dọ́ba. Jẹ̀sẹ̀mú bẹ̀rẹ̀ sí ní dún ní pálọ̀ lọ́hùn-ún. ó dún títí ó sinmi ẹnu. ńgbà tí ẹnikẹ́ni ò gbé e. Jọládé ń wẹ ìwẹ̀ ìgbádùn rẹ̀ lọ. ó wẹ̀ tán ó nura. Jẹ̀sẹ̀mú sì tún bẹ̀rẹ̀ sí ní dún. Jọládé lọ aṣọ ìnura mọ́dì. ó jáde sí yàrá ibùsùn. ó sì ti bẹ̀rí kọjá sí pálọ̀. ó nawọ́ mú Jẹ̀sẹ̀mú nínú àpamọ́wọ́ orí ìjókòó. ó wo nọ́mbà ara Jẹ̀sẹ̀mú. ó sì rí i pé 182019291975 ẹ̀kan náà ni. ọ̀nà mọ̀rẹ́ o. ẹ̀ló lójijì ni ẹnìkan rápálá jáde lábẹ́ ìjókòó ńlá kan. kí Jọládé ó tó lè kébò sí. onítàn ti fọ aṣọ ìnura tó lọ́mọ ìdínkù lára rẹ̀. ìgbà tí kámẹ́rà kan sáná ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ ní Jọládé tó mọ̀ wípé ẹnìkan ṣoṣo kọ́ ló ti bá sílẹ̀ de òun. wọ́n sì ti wá ń ya fọ́tò òun ní òò. wọ́n ń ya fọ́tò léraléra. bó ti ń fọwọ́ bojú ara. bóun ti ń fọwọ́ bo àyà. bóun ti ń fò sókè. bóun ti ń gbára dálẹ̀ ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ nínú kámẹ́rà ń tàn. Jẹ̀sẹ̀mú tán dé títí ṣùgbọ́n ẹnikẹ́ni ò gbé. Jọládé ń hu bí ajá gbòòrò olè lóru. ó wó lulẹ̀ ó ń yí gbére nílẹ̀ ní òò. aya fọ́tò sì ń yà á. ó pẹ́ kí ọkàn Jọládé tó balẹ̀ láti wo ohun tí àwọn àlejò túláàsì ọ̀hún ṣe. wọ́n ya fọ́tò ó sú wọn. wọn ò tilẹ̀ bìkítà nípa ìbànújẹ́ ọkàn tí wọ́n ń fún. ńgbà tí wọ́n sì ti ṣètọ́jú wọn tán ní fọ́tò yíyà wọ́n ṣe kánmọ́kánmọ́ palẹ̀mọ́. wọ́n di kámẹ́rà sínú àpò. wọ́n fi kọ́kọ́rọ́ ẹnu ọ̀nà ìta wọ́n fi sílẹ̀kùn ìta wọ́n sì jáde lọ. Jọládé wá kiri mọ́ ihu. ó ń gbára dálẹ̀ ó ń yí gbére káàkiri lórí bẹ́ẹ̀dì. ńgbà tí ọkàn rẹ̀ wálẹ̀ díẹ̀díẹ̀ ó bẹ̀rẹ̀ sí ronú. báwo ni wọ́n ṣe wọlé? wọ́n ní láti wọlé kóun ó tó dé lẹ́ẹ̀kan. àwọn ni wọ́n ṣílẹ̀kùn sílẹ̀. tó ń rò wípé òun ò tí dáadáa ńgbà tó ń ròde. kì í ṣe pé kọ́kọ́rọ́ ilẹ̀kùn ló bàjẹ́. àwọn ló yọ ọ́ lẹ́nu. Jẹ̀sẹ̀mú tún dún kí Jọládé tó gbé. 182019291975 kan náà ni ẹ̀ló ọ̀wù. ó sí nítòsí ẹ̀ló rẹ ni àbó tí í jẹ́. mo ti pè ọ̀ dáhùn kí ló dé? ta ló ń sọ̀rọ̀? ó tí ì mú mi ní. èmi ni mo ń fojoojúmọ́ jẹ dòdò rẹ̀. sọ mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ gidigidi ṣá. bí n ò tí ì níyàwó ni ó yàwó ní bá fẹ́. kò ní dùn mọ́ mi nínú bílẹ̀ rẹ bá jóná kó wá jóná mọ́nú ilé. kó jẹ́ pé inú fídíò nìkan ni yóò kù tí n ó ti máa rí ojú rẹ tó fani mọ́ra tí jẹ́ kí èmi ó ra gbogbo kẹ́sẹ̀tì tó bá ṣe. mọ́tò rẹ tuntun yanranyanran bíi tó bá ìlú èbó yẹn kò yẹ kó dérò nítorí orí èmi a máa wó bí mo bá ń juwọ́ sí ọ níkọjá nínú mọ́tò rẹ. kò wù mí kí wọ́n sì ọta níbọn ni wọ́n sọ pé èsì ló ṣe. mo mà dáràn o ní Jọládé fi tẹkùntẹkùn wé nígbà tó ń mìmí ẹ̀dùn. ọ̀ràn báwo? o ò tí ì dáràn rárá. ṣé bí ẹ̀mí tí mò ń ṣe àyọrun sọ tí mo ní kí n gba ọkalẹ̀ ló ń pè ní oníbàárà yìí. tí mo ní kọ́ ọmọ kan àgbákò àwọn géńdé bíi 12 tí wọ́n lè ya wọlé lójijì kí wọ́n sì máa bá ọ lò ní èlò ìkà lọ́kọ̀ọ̀kan káríkárí. ó sì ní mò ń ságbó ní nígbà tí ẹni kí n mówó wá tá ò jọ sọ̀rọ̀ owó kankan tì. ohùn rẹ̀ ń gbọ̀n. dúró ná mo lálejò jẹ́ kí n dá lóhùn. má bínú o n ó tún pè ọ́. Jẹ̀sẹ̀mú dákẹ́. Jọládé barajẹ́ kọjá àlà. ta ló ń ṣẹ̀? ọ̀ràn wo ló ń dá? ó ronú títí kò yé. ara ilé ló ń ṣẹ̀ ni àbára bí iṣẹ́ òṣèré rèé kìkì owú jíjẹ ni. Òjòwú sì tún lè wà nínú àwọn aládùúgbò tó ń rí òun. ta ni gan-an? Jẹ̀sẹ̀mú tó dún. ẹni tó ń sọ̀rọ̀ òun tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Jọládé dákun má bínú. àlejò kan tó bá mi lẹ́ẹ̀kan ni mo fi sọ ọ̀rọ̀ kọ́.
bí ẹni kó ti ń gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ ni ọ̀rọ̀ tó kàn ọ́ lọ́ bá wá ó wá fi àwọn fọ́tò kan tó ẹ̀sẹ̀ yà hàn mí ni àràgà ni wọ́n ó ní kí n wá rà wọ́n fọ́tò obìnrin kan tó lẹ́wà gbáà ńlọ wá fi hàn mí aṣẹ́wó tó ya ọ̀pọ̀lọpọ̀ fọ́tò ní o aṣẹ́wó yìí ya fọ́tò 12 ọ̀kọ̀ọ̀kan tó rà ní mílíọ̀nù ó ya ọ̀kan lóòró ó lóṣò ya ọ̀kan ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ya ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sá bó bá ṣe pọ̀ ráàyè ni ǹbá sọ pé kó wá wo àwọn fọ́tò náà bóyá o lè fẹ́ rà wọ́n kó o sì ra bébà tí wọ́n fi nẹ́gẹ́tìfù sí náà nítorí ọlọ́run Òwòjọ́ládé àràgà ni. mo kọ́kọ́ sọ fún un pé owó pọ̀ lọ́wọ́ mi n ò lè rà wọ́n mo ní kó mọ́ kó wọn lọ ìgbà tí mo tún wà dárò mo ní bóyá ìléwọ́ lè fẹ́ rà wọ́n o láti mọ fi ṣàkàwé ibi táyé bàjẹ́ dé òun ni mo ṣe ń fi fọ́tò ọ̀hún lọ báyìí nítorí pé bí wọn ò bá rà wọ́n tí wọn náà ò sì rà wọ́n ọ̀dọ̀ àwọn oníwèé ìròyìn àtìgbàdégbà ni yóò kó wọn lọ kí wọ́n mọ fi ṣe àyẹ̀lé lára ìwé wọn fún ìgbádùn àwọn òǹkàwé wọn mo wá ní kó ṣe sùúrù kó dúró díẹ̀ kí n fi ráàyè fi lọ ọ̀dà owó kì í kúkú dá ọlọ́run owó ò lè má sí lọ́wọ́ rẹ owó ò sí lára àwa sàrà nítorí ọlọ́run àwa tí ń gbàwìn ìbà orí Jọládé dìde jàìn ọfẹ́ rẹ̀ dàrú wọ́n ti ya fọ́tò òun ní òòhò wọ́n sì ti ń kó kiri ó sọ̀rọ̀ sínú jẹsẹ̀mù sódà báyìí fọ́tò tí ń wò bẹ̀nìyàn kí n wá rà tipátipá kọ́ o Jọládé a kì í mẹni tí ó wò ní o onífọ́tò ń lówó gọbọi ló ń san fún aṣẹ́wó náà kó tó jẹ́ ń kó òun ọ̀ya fọ́tò tí òun yà ó ní ọlọ́pàá kankan ò sì lè sọ pé òun kọ́ òun ọmọ tà wọ́n àfi bó bá lè dá owó òun padà fún òun ó lóun ó gba owó tí aṣẹ́wó náà gbà lọ́wọ́ òun padà pẹ̀lú èrè díẹ̀ láti sanwó iṣẹ́ òun àti ohun èlò tó ń lò ọjà tá a bá fowó rà owó la fi pa èlò ló wá pé àwòrí rẹ̀ pé ta lọ́kọ ẹgbẹ̀rún náírà ló ń dárúkọ o ó ní aṣẹ́wó gba 50 lọ́wọ́ òun kó tó bọ́ra fún òun ó ní 12 ló ń fi fọ fọ́tò náà ní súré ń bájà ó ní 8 lówó iṣẹ́ òun ó lóun sì gbọ́dọ̀ jèrè 30 ẹgbẹ̀rún lọ́nà 200 ní gbogbo rẹ̀ jẹ́ owó tásẹ́rẹ́ lọ́jẹ́ fúnrú rẹ̀ àwa wọ̀nyí ló lè jọ lójú ẹgbẹ̀rún lọ́nà 200 ọjọ́rú èmi yìí lójú o owó ọ̀hún tóbi lójú mi ṣùgbọ́n lójú oró rẹ̀ bí owó ìdákọ̀ mu ni dúró ná dákun Jọládé sọ ọmọbì kan báyìí tí wọ́n ti pàtẹ fọ́tò àwọn aṣẹ́wó ní òòhò nítòsí oríta Ògùnpa Ọ̀yọ́ nídùgbé aláwo ọ̀kan nínú àwọn tí pàtẹ fọ́tò ọ̀hún ṣẹ̀ṣẹ̀ dé sọ́dọ̀ mi báyìí ó ní kí n má wọlẹ̀ polówó ọjà fọ́tò ọ̀hún fún ọmọ kí n jẹ́ kó ń ta gbogbo wọn ní dáwọ́lẹ̀ mo ní sọ fẹ́ kí n fi eku kan ṣoṣo rẹ ọmọ méjì ni mo ní wọ ni mo kọ́kọ́ fọ̀rọ̀ ọ̀hún lọ ń gbọ́ ṣé kí n tà wọ́n fún ọ wù ú etí jẹ́ ṣe bí à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ni àní èlò ni wọ́n fẹ́ tà á ṣé kò lè dín ní ẹgbẹ̀rún lọ́nà 200 náírà bọ́ bá ṣírò rẹ̀ pọ̀ kò burú o níbo ni mo gbé lè sanwó ọ̀hún kí n lè rí àwọn fọ́tò náà gbà orí rẹ̀ pé àsọgbọ́n tó báyìí lọ́la lọ́wọ́ ọ̀sán gbé mọ́tò rẹ̀ àyànràn yẹn máa wà lọ sọ́nà Ọ̀yọ́ ilé rẹ̀ ní sásá ní kó o ti dìde wakọ̀ kọjá Mọ́níyà kọjá Akínyẹlé di Onídòǹdó yàsọ́wọ́ ọ̀tún ní Onídòǹdó bí ẹni tí ń lọ sí Èkèrèkó máa wakọ̀ lọ lójú títì náà ó pàdé mọ́tò ayọ́kẹ́lẹ́ kan tí yóò ti wà tí yóò fi iná iwájú sàmì sí ọ ìwọ náà tanná iwájú mọ́tò rẹ kó lè mọ̀ pé ìwọ ni mọ́tò ọ̀hún sì lè dúró lábẹ́ igi kan kó mọ dúró dè ọ́ mú owó náà lọ́wọ́ àwọn 3 ni yóò wà nínú mọ́tò ọ̀hún ṣé kò ṣeé dín rárá ọ̀kùnrùn dínwó ń dẹ́gùn iye tó bá wá wù ọ́ ló lè san o iye fọ́tò tó rà ní kó o wé fọ́tò 12 ni àti nẹ́gẹ́tífù bó o bá fẹ́ o lè ra gbogbo rẹ̀ bó o bá sì fẹ́ o lè rà lájì ìlàrin tàbí iye tó bá wù ọ́ kí o ní fọ́tò ọta ìyókù fún apàtẹ ó kúkú ti wọ̀ ná kí n ra gbogbo rẹ̀ náà ni n ò lè ṣẹ̀ṣẹ̀ tún máa ṣàwọn ra èwo ni kí n fi sílẹ̀
ìra gbogbo rẹ̀ náà ni o mo ti wọ̀ o. àsórí rẹ̀ pé tó báyìí ẹni tó ń wá orí ahun tó ń wá ẹsẹ̀ ahun odidi ahun ni yóò rà àti pé má jẹ́ kí n tàn ọ́ Jọládé àṣàdànù ò sí nínú wọn ọ̀kan báyìí tiẹ̀ wà níbẹ̀ àràgà ni aṣẹ́wó fi bèbè sídìí bèbè ìdí ó wà níbẹ̀ aṣẹ́wó fọwọ́ fa bèbè ìdí rẹ̀ ó wá latan fọ́tò ọ̀hún ketekete lọ́hàn bó bá rí sísáré rà lọ́sàárè rà àbí báwo kò gbọ́dọ̀ kú ọ̀kankan tí n ò ní rà ẹ jọ kí n kúkú ra gbogbo rẹ̀ ni mo bá sì ti sanwó ọ̀hún kọ́ a jẹ́ pé ayò rẹ̀ jẹ́ odù ayò rẹ̀ wọlé pátápátá nìyẹn gbogbo fọ́tò aṣẹ́wó ọ̀hún méjèèjìlá yóò di tirẹ̀ pẹ̀lú bébà nẹ́gẹ́tíìfù bó bá ti sanwó n ó pè ọ́ lórí ẹ̀lú rẹ̀ n ó sì rán ẹnìkan sí ọ yóò sì kó gbogbo rẹ̀ lé ọ lọ́wọ́ wàá yàtọ̀ sí èyí o ọkàn rẹ̀ ó balẹ̀ pé inákíná ò ní jó ilé rẹ̀ ò ní jóná mọ́nú mọ́tò àwọn jàǹdùkú ò ní yìn ọ́ níbọn wọn ò ní yìnbọn ní sàkání rẹ̀ débi pé ọta ìbọn lè ṣèṣe pa ọ́ nígboro àwọn afàdíyà ò ní dìbò wá ká ọ mọ́lé wọn gba ilé aṣẹ́wó mìíràn lọ ṣebí kí wọ́n ṣàtìríbì kan tura ni ẹkúkú pọ̀ nígboro aṣẹ́wó laṣẹ́wó ń jẹ́ máa jẹ́sú máa jèrú ibi ayọ̀ olókókó mọ a kì í jẹ́ lékè mọ́yó lọ́la lẹ pé lọ́wọ́ ọ̀sán lọ́la ń dédé aago kan ọ̀sán jẹ̀sẹ̀ mú dákẹ́ Jọládé dìde ńlẹ̀ ó mú aṣọ ìnura tó ti wà nílẹ̀ lẹ́rú mọ́yà ọgbà yàrá tí bẹ́ẹ̀dì wà kọrí sí balùwẹ̀ ó tún ra ṣe ń wora rẹ̀ nínú dígí náà ó mìírí omijé ń ṣe sùúrù sùsàn sísàlẹ̀ sí ẹlẹ́rẹ̀kẹ́ ìbànújẹ́ dorí rẹ̀ kodò ó kọjá sísọ ó pinnu láti lọ bá Láìdé wéréwéré ní ilé rẹ̀ ní Jẹ́ríkò láti fi ọ̀rọ̀ ohun tí ojú rẹ̀ rí lọ fún ìmọ̀ràn kí àwọn ó jọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ẹni tí yọ wẹ̀kú ẹni lọ́jọ́ iwájú a ò lè fi owó ẹni pamọ́ fún un ó gbéra ó dilé Láìdé ní Jẹ́ríkò mo ti yọ lọ́ọ̀gán ọ̀pọ̀ èrò lórí níwájú ilé Láìdé ó sọ̀kalẹ̀ nínú mọ́tò rẹ̀ kó tó súnmọ́ ilé yìí ó ń fẹsẹ̀ rìn lọ síbi tí èrò pé lọ́jọ́ náà ó fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ àfìgbà tí ẹnìkan dárúkọ rẹ̀ fàrà Jọládé ẹ kú yíyẹ Ọlọ́run o àwọn olè ọ̀sán gangan wọ́n sì gbé Láìdé lọ tán Ọlọ́run ló kó yọ nígbà wo kò tí ì pé ṣẹ́jú mẹ́wàá báyìí ṣé wọn ò sáàrí gbé lọ Ọlọ́run ọ̀jẹ́ ọkùnrin kan ló kọ́ wá tí wọ́n jọ wà nínú ilé ńgbà tó ṣe ọkùnrin mìíràn dé ó gbé Ìyábọ̀ dé àti ó ti lọ fipá gbé Ìyábọ̀ lọ́dọ̀ ìyá àgbà lọ́mí àdìó ni ariwo bá ta nínú ilé lọ̀rọ̀ bá dìjà bọ́sà àti jẹ́ ńwọ̀n mọ́ àfìgbà tí Ìyábọ̀ bọ́ síta ní òò tó fariwo ta lọ́sàn yìí náà ni àní kò ìtógùn ṣẹ́jú àwọn ọkùnrin aládùúgbò sáré wọlé Láìdé wọ́n bá Láìdé nílẹ̀ẹ́lẹ̀ tí wọ́n ti rá lóko kẹ́nẹ́kẹ́nẹ́ àwọn ọkùnrin àdúgbò fele lò pa àwọn olè náà lórí wọ́n lu wábiwọ́sí sí wọn lára kàyéfì wá ni pé ńgbà tí àwọn àlejò ọ̀ràn méjì ọ̀hún ó sá lọ mọ́tò kan náà ni wọ́n jókòó sí. àwọn tí a kọ́kọ́ ṣe bí wọ́n ń jà lé Láìdé lórí ni àṣì àbàtà ta kété bí ẹni pé òbódò tán ni wọ́n sá lọ tán náà ló dé yìí o ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì dé o àwọn alágbárí Jọládé ní kí lọ́mọlọ́mọ rà lọ́wọ́ wọn onítọ̀hún dáhùn pé wọ́n ní wọ́n sọ pé kó mówó kan wá fún àwọn ṣùgbọ́n ìdajì owó ọ̀hún ló fún àwọn kàkà kó fún àwọn ní yòókù àgọ́ ọlọ́pàá lọ́gbà lọ tọ́lọ rojọ́ lọ́hùn-ún àwọn ọlọ́pàá ní kó máa nìṣó nílé àwọn ń bọ̀ ààrẹ ọlọ́pàá kankan o ọlọ́mọ dákun o àti ṣe rìn torí òfin níjì àwọn abínú ẹni tí forí ṣe gbó níbi tí wọ́n sọ̀rọ̀ dé nìyí ńgbà tí mọ́tò Láìdé yọfò jáde láti inú ọgbà ilé rẹ̀ Láìdé ló ń wakọ̀ Ìyábọ̀ jókòó tì í nínú mọ́tò ọ̀hún kò bàùn jáde ni àwọn èrò ń kíkú oríire wọ́n ń juwọ́ sí i kò juwọ́ padà sí wọn ó ń wa mọ́tò rẹ̀ lọ ni kò rí Jọládé ní dúró Jọládé wá rí i pé ó ti di dandan kóun ó kówó jọ lọ́nà kọ́nà kóun ọkọ̀ dé sọ́nà Ìkìrìkú lọ́sàn-án ọ̀la ṣùgbọ́n títí ilẹ̀ òní ó fi ṣú òun ò ní yọjú sí ilé òun ní ṣáṣá
kankan ibẹ̀ ò sì ní ta òun mọ́jú àárọ̀ la hòtẹ́ẹ̀lì àwásùn ní abẹ́bì ni yóò gba òun nítẹ̀ẹ́ ńbẹ̀ ló ń lọ farapamọ́ sí dàárọ̀ la bílẹ̀ bá mọ́ òun lọ sí báńkì òun lọ gbowó tóun ó fi rúbọ fún àwọn alọ́nilọ́wọ́gbà ọ̀hún lẹ́yìn èyí òun lè kúrò nìbàdàn pátápátá èkó gan òun ò ní dúró sí àrọ́wọ́tó ìbàdàn ló wà bó ṣe àbújá bó ṣe enugu bó ṣe pọ́tà bó ṣe kàlàbà òun lọ forí ara òun pamọ́ sí kò sí àrá kò sí iye kan tó lè ṣe ìdíwọ́ àti lọ àparòfò aṣọ rẹ̀ tán tí Bánjí nìkan ló lè dùn ọ̀hún díẹ̀ bó bá gbọ́ àlàyé tó gbà déédéé bí ó ṣe fara mọ́ déédéé ènìyàn wà láyé ló ń ronú ọkọ bí òun bá kó ikú yà tàbí òun bá ṣẹ̀sín láyé Bánjí ó tún èrò rẹ̀ pa yóò wá ẹlòmíràn fẹ́ ìlọ́nyá oníbodè apòmù wọn kó onífà wọn gbà á lóbìnrin ọ̀pẹ̀lẹ̀ tí ìbá fi ṣàyẹ̀wò ajá gbé ẹ bá mú ó di jùà ajá kó sí kànga ilé tó padà sí ilé gbiná ìlọ́nyá oníbodè apòmù bónílé bá ti ń fàparí sóhun àlejò ilé ń tó lọ níbo wà ní Láìdé gbà lọ o ìmọ̀ràn tó ń gbà á lẹ́ẹ̀kan ó ti mú un lò bí ǹjẹ́ Túndé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pé Láìdé ò tiẹ̀ fẹ́ jẹ́wọ́ fún Túndé tẹ́lẹ̀ ọ̀rọ̀ ti wá di túláàsì báyìí o yóò kakọ agbára báyìí báwo ló ń ṣe wá lè ṣe rí i báyìí òkìkí ọ̀sẹ̀ òun ò lè máa béèrè kankan lọ́wọ́ ẹnikẹ́ni nítòsí ẹ̀ lóun gan ilé lọ́wà kò sí nítòsí bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ ó sì yẹ kóun ó fojú kan Láìdé kóun ó béèrè ìmọ̀ràn rẹ̀ lórí èèmọ̀ tójú òun fúnra òun rí lọ́wọ́ àwọn akọni síta bí ọmọ ọjọ́ mẹ́jọ kí àwọn ọjọ́ pẹ̀kẹ́lu ìgbésẹ̀ tó yẹ kí òun ó gbé pàápàá nípa ọ̀sán ọ̀la ṣé kóun ó lọ ni àbí kóun ó mọ̀ lọ kóun ó kó owó ọ̀hún lọ àbí kóun ó dágun lá bí ìdààmú bá bá ọlọ́gbọ́n á dàbí òmùgọ̀ bí ìdààmú bá bá ọlọ́gbọ́n á dàbí òmùgọ̀ báyìí ńlá parí orí kẹta kárìn kápọ̀ látọwọ́ Ọlájúdẹ̀jọ Òkédèjì àkọlé orí kẹta ọ̀hún òun náà ni mo pè ní ọ̀rẹ́ méjì dòmímídò ọ̀rẹ́ méjì. ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ ẹ̀sẹ̀ ń wọ orí ìkànnì Ẹwà Èdè Yorùbá ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí ẹ mọ̀ pé kú iṣẹ́ náà ní mórí iṣẹ́ yá bákan náà làwọn chánẹ́ẹ̀lì Àkàndá Ọ̀rọ̀ Awíkonko tó kù Ẹwà Èdè Yorùbá TV lélẹ́yìí Akọ́mọlédè Yorùbá TV ń bẹ Àṣà Yorùbá TV ń bẹ Òwe Yorùbá TV níbi tá a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa òwe lọ́lọ́kan ọjọ́kan àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó dòwe ìtumọ̀ òwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Oríkè Yorùbá TV níbi tá a ti ń sọ̀rọ̀ nípa oríkè orílẹ̀ tó jinlẹ̀ bákan náà ni Ìkóríta Kò Yé Mi níbi tá a ti ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kò ṣẹlẹ̀ rí Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi àjùwà ṣe o.